Gumi ti kó àwọn Fúlàní wọ òtẹ́ẹ̀ ní ìlú Èkó. Ẹ wo ẹ̀yin èèyàn, ẹ wá nǹkan kẹ́ fìdílé ká wá fetí gbéyàwó rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ bá mi subscribe, ẹ dẹ̀ bá mi tẹ like, ẹ dẹ̀ bá mi share fídíò yìí kẹ́jẹ́ kó kan everybody lára. Now Fáyọ̀ṣe ti jáde nísìn, ó ní ó lè jẹ́ wípé Sèyí Mákindé ló ṣiṣẹ́ yẹn láti fi bàjọba Tinubu jẹ́. Mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́, Nigerians, if you don't stand up for your rights, wo Nigerian politicians wọ́n ti rí kíní yẹn bí kíní kí n pe náà, ìwọ kò ń bẹ̀ kí n kọ́kọ́ gbélé sí. Ayọ̀ Fáyọ̀ṣe ni ó ní ó lè jẹ́ wípé yes, ó ní ó lè jẹ́ ìjọba Tinubu ló ṣagbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ l'Ógbómọ̀ṣọ́ láti bà ìjọba orúkọ Tinubu jẹ́. Ọ̀rọ̀ yẹn màá sáré analyse because hòtẹ́ẹ̀lì Èkó tán ti lọ ráwọn bandit mo fẹ́ lọ. Ó ní ó lè jẹ́ ìjọba Mákindé ló ṣe agbátẹrù ìjínigbé l'Ógbómọ̀ṣọ́ láti bà orúkọ Tinubu jẹ́. Ẹ jẹ́ ká jọ wò báyìí. Láyé Jonathan, ní ayé Jonathan, àwọn kan bọ́ta wọ́n ní àwọn àtàwọn APC làwọn lọ kó àwọn agbésùmọ̀mí wá láti wá lé Jonathan kúrò lórí oyè. Nígbà tó ń sọ bẹ́ẹ̀, kí lẹ ṣe fún wọn jàre? Kí ni Nigerians ṣe ẹ̀jẹ̀ kankan? They are coming out pé àwọn tó ń pa yín àwọn làwọn kó wọn wọlé. Instead yẹn ẹ̀ ń celebrate wọn ni. Wọ́n ti ń fi àwọn ọmọ wọn sípò, àwọn continuation, àwọn ọmọ wọn continue. Àtọ̀rọ̀ ló bí ẹṣin. Ọmọ rẹ̀ òun kò sí nǹkan rere kan tó fẹ́ ti Násárẹ́tì àwọn olóṣèlú Nàìjíríà jáde. Kò sí nǹkan gidi kan tó fẹ́ ti Násárẹ́tì olóṣèlú Nàìjíríà jáde. Ayọ̀ Fáyọ̀ṣe ló sọ̀rọ̀ yìí. Wọ́n rí pé láyé ìjọba Jonathan, agbésùmọ̀mí ni wọ́n lò tí Jonathan fi kúrò lórí oyè, tí wọ́n fi lé Jonathan kúrò lórí oyè. Now Tinubu náà ti débẹ̀, ayé Buhari ó continuation. Now Tinubu náà ti wá débẹ̀ nísìn, ó wá ń lágbára sí. The more tí Tinubu ń try pé kó ń gbọ́gbára lọ́wọ́ àwọn Fúlàní, the more tí security yẹn wá ń lágbára sí. Now kí nìyẹn sọ fún èmi àti yín? Ṣé mo taba ṣẹ̀ nígbà tó bá wà kékeré mi sáwọn ọmọ jẹ̀nsì o, wọ́n máa ń ní àwọn bàbá wa máa ń ní ẹgbà lẹ́yìn àmù tó tẹ̀yẹ pé wọn kì í na èmi ìgbà tí mo wà kékeré torí mo ti rín, so ẹni tó máa nà mí kó rẹ́dí àti gbéyàn ni. So bàbá mi ní ẹgbà lẹ́yìn àmù tó máa fi ń na àwọn ẹ̀gbọ́n mi àbáwọn àbúrò mi. Ó ti certain pé tó o bá ti ṣẹ̀, ẹgbà tó máa fi nà ẹ́ ti wà ńlẹ̀. Now olóṣèlú Nàìjíríà sì bí mo ṣe ń wò lọ́dọ̀ tèmi Yorùbáwùyí mi ìmọ̀ bóyá ó mú yẹ́ẹ̀sì lọ́dọ̀ èyí tẹ́ ń wò mí. Ó ti certain wípé tí ẹnìkan bá wà ń bẹ̀ tí wọ́n bá fẹ́ kó kúrò ń bẹ̀ forcefully, as in Tinubu must go, Tinubu must go, Tinubu must go, tẹ́ pariwo tó bá fẹ́ kó ń bẹ̀ forcefully, wọ́n láti gbé àwọn ọmọ yín, àwọn ọmọ wa, àwọn ọkọ wa, àwọn tíṣà wa, àwọn ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá, wọ́n láti gbé wọn lọ pa àbí kí wọ́n lọ gbé wọn pamọ́. They have seen this as ẹgbà táwọn bàbá máa fi ń nà wá, ẹgbà ẹ̀yìn àmù tó máa fi ń nà wá. So anybody tó bá fẹ́ débẹ̀ sí, tó bá fẹ́ kẹ́nìkan kú ọ̀bẹ, ó gbọ́dọ̀ kó àwọn kan wọlé, kó máa kó àwọn kan. Kò dẹ̀ ní jọ́bọ lóhùn náà máa kó wọn, àjọmọ tádìkà ni wọ́n máa kó. Kò sọ́dọ̀ tádìkà ò ní sọ wọn kan. Nígbà tí wọ́n wọ òkè ọdẹ, tí wọ́n bòǹbà òkè ọdẹ, tí wọ́n lọ pa àwọn ọdẹ lókè ọdẹ, tí mo bọ́ta tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo, tí mo Abdulrasaki gọ́vnọ̀ Kwara tí mo gùn wọ́n lépè. Tí mo ní mi sọ bẹ́ẹ̀ mo ní. Tí mo pè ní Abdulramonu ẹni àánú. Àwọn àfáà bọ́ síta nígbà yẹn tó bá rántí, wọ́n ń ṣe wáàsí, wọ́n ní Ànábì sọ wípé a gbọ́dọ̀ challenge aṣíwájú wa. You see, if you are blaming Remi Tinubu or you are blaming Tinubu, mo kàn máa sọ fún yín ni pé bẹ́tà Remi Tinubu o. 75% Nigerians, you are not better off Remi Tinubu. Yes, mo sọ Yorùbáwùyí lórúkọ mi, mo sọ mo fọwọ́ ẹ̀ sọ̀yà. When I came out then, wọ́n pa wọ́n lókè ọdẹ o. Kí lórúkọ ẹ̀? Celebrities mélòó ló sọ pé bó ṣe pa wọ́n lókè ọdẹ yóò dá o.
nígbà tí over ọba 30 sá kúrò ní Kwara State, celebrities mélòó ló jáde? If you think celebrities are talking because wọ́n gbé àwọn ọmọ ní Ondo ní Ògbómọ̀ṣọ́ àbí ní wọ́n gbé àwọn ọmọ ní Ọ̀yọ́, if you see all this àwọn olóṣè àwọn pastors àwọn àfáà kọ̀ọ̀kan àwọn celebrities wọ́n bọ́ta láti wá sọ̀rọ̀, I can tell you categorically lọ́dọ̀ tèmi Yorùbá wí wípé they are not talking because of those children tí wọ́n jí gbé. Mo máa fún yín máa analyse ẹ̀ fún yín. They are not talking because of àwọn ọmọ tí wọ́n jí gbé. Everybody is talking because of their self. Yes. Nígbà tí wọ́n gbé ọ̀nà kí ọ̀dẹ tí mo pariwo, wọ́n ní ànábì sọ wípé a gbọ́dọ̀ challenge àwọn olórí wa. All those are far. Mo ti di monitoring spirit. Mo ti open new page. Mo monitor page wọn báyìí ni. Mo rí wọn tí wọ́n ń sunkún nísìn. Nígbà tí wọ́n ti ń pààyàn káàkiri, gbà tí wọ́n wọ eruku, I could remember actress Bukola Arugba, because she is from eruku. Òun ló bọ́ tàǹgbà ẹ̀ tó sunkún. Wọ́n ti wọ eruku o, wọ́n ti wọ eruku o. Now, ìgbà tí wọ́n wá wọ Ògbómọ̀ṣọ́, ẹ̀rí pé lẹ́kan King Kong Àgbànàkí ló kó bọ́ta. Lẹ́yìn yẹn ni Kọ́láwọlé ọkọ Tóyìn lòun náà sunkún. Both of them are from Ògbómọ̀ṣọ́. Ìgbà tí wọ́n wá dùn Mr. Michael Oyedokun lọ́rùn. Tí anybody rí pé wọ́n lè du anybody lọ́rùn. Àwọn kọ̀ọ̀kan bọ́ta wọ́n ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Nígbà tí wọ́n rí pé ó ti di gbáǹkọ́ Africa Days, Africa Weeks, wọ́n rí pé àwọn ọmọ yẹn wọn ò tí rí wọn gbà. Ìgbà yẹn ni everybody ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀. You think they are talking because of those children? Gbogbo anybody tó ń sọ̀rọ̀ nísìn ní ọ̀kan ààrẹ jókòó kòrò. Are you talking because of those children? Or you are talking because it can happen to you? Because it's not getting nearer again. It's now on the bedroom, I mean in the bedroom, even on the bed of everybody. In Yoruba land, nítorí pé ó ti wọlé, ó ti jókòó sórí bẹ́ẹ̀dì everybody tí ń ronú wípé káwọn bá lọ sí location, káwọn bá lọ sọ́jà. Tó bá pọ̀ mọ́ àwọn náà gbé lọ sínú igbó 17 days. Tí ìjọba ti máa dákẹ́ ni. They are talking because of their sex. Those talking now are talking because of their sex, not because of àwọn ọmọ tí wọ́n jí gbé nìkan. And this is why Nigeria government or Nigeria politicians will continue to win. Siyii Makinde, ó ní you cannot ọkọ̀ọ̀kan sọ wípé òun ò ní agbára láti lórí security until tóun bá di president. So does that mean pé àwọn ọmọ yẹn máa wà nínú igbó títí di 2027? Siyii Makinde máa fi di president. Is that what Siyii Makinde is telling us? Okay, káwá kúrò níbẹ̀ yẹn. Siyii Makinde tó wá sọ̀rọ̀ ní àná, ó ní you cannot expect the same people tí wọ́n ń rule Nigeria kí wọ́n continue láti máa rule Nigeria and you are expecting different results. Yes. Ó dàbí ẹni pé mo gbọ́ pé Siyii Makinde fẹ́ di president. Ó dàbí pé Siyii Makinde fẹ́ di president àbí? And he said you cannot expect the same people tí wọ́n ti ń rule kí wọ́n continue láti máa rule and you are expecting different results. So if Siyii Makinde gets to the presidency seat, he has already told you wípé the same people tó ń rule tó bá continue láti máa rule lè rí different results. So what do you expect from Siyii Makinde? No, what do you expect? Ìgbà tí Tinubu fẹ́ débẹ̀, ǹjẹ́ a fún Tinubu ní pressure kankan nílẹ̀ Yorùbá? Bàbá Tinubu ìbẹ̀lẹ̀ ń lọ yìí o, ọmọ ẹni òṣèlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ o, káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì o, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá kí lẹ mọ̀? Ǹjẹ́ ẹ fún Tinubu pressure? Àwọn èmi lè ètò tèmi Yorùbá wuyì lẹ́ ń bú. Ara wọn nílò onítàìtọ̀gì akálòlò orúkọ wo lẹ pè mí tán? Mi ì sọ fún pé Tinubu bá débẹ̀ wọn ò ní gbé fún.
ṣé mi ò sọ fún pé wọ́n ní gbé fún bàbá ní grab it snatch it and run with it bàbá ti grab pé ó ti snatch ẹ̀ ó fẹ́ rán àwọn Fúlàní ti dúró sójú ọ̀nà pé ìwọ wọ́n jọ máa fi wèrè wo wèrè ni wọ́n jọ máa fi èpè wọ́n jọ máa fi wo èpè ni ẹ wo kì má gbà iná ní kì má gbé lọ síbi tó jìnnà Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ fi are coming across my page for the first time I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jọmọ lọ yọlóye tí òkú méjì Abẹ́ní ọmọ tí ò ṣe pààrọ̀ ẹni tó máa pààrọ̀ Abẹ́ní ó máa déwájú federal government tó máa sign ẹ̀ ó máa déwájú Elédùmarè Ayọ̀ Fáyọ̀ṣe sọ wípé ìjọba Ṣèyí Mákindé ó lè jẹ́ ìjọba Ṣèyí Mákindé ló ṣe agbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní Ògbómọ̀ṣọ́ definitely wọ́n ti rí bí tools anytime tẹ́lifíbọ̀dì bá fẹ́ lé ẹni ó ní láti bàjọba Tinubu jẹ́ tẹ́lifíbọ̀dì bá fẹ́ barúkọ anybody jẹ́ Nàìjíríà ń sìn tó máa ṣe ni wípé a lọ pe àwọn agbésùnmọ̀mí pé ẹ lọ bá wa ba ìjọba ẹ̀ jẹ́ ó ti bẹ̀rẹ̀ kì í ṣe èmi látàyè Goodluck Jonathan ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí èmi ni ó já mi lára jẹ everybody yín bọ́ tàǹsì ẹ̀ ń bú Tinubu bí ṣe wà yìí mo ti di monitoring spirit kí ni mo sọ fún yín Ọlọ́run bá ń gbọ́ mo ti di monitoring spirit gbogbo àwọn tí mo ti blọ́ọ̀kù nígbà tí ayé Tinubu ta ní ẹ máa dìbò gbogbo àwọn tó ń bú mi mo ti di monitoring spirit o mo fẹ́ kẹ́ máa gbọ́ ni mi ò ṣí yín kalẹ̀ o gbogbo ẹni tí mo blọ́ọ̀kù ṣùgbọ́n mo ti open another page tí mo fi monitor gbogbo yín bẹ́ẹ̀ ṣe ìsúnkún bẹ́ẹ̀ nínú mi ń dùn bẹ́ẹ̀ ni mo fi ń ṣe yẹ̀yẹ́ yes tọ́mọdé bí ire ẹ má sọ̀rọ̀ tí àwọn aráàlú ò bá ní wá fún yín tẹ́ bá tún wá sọ̀rọ̀ èmi á tún wá fi ń ṣe yẹ̀yẹ́ mo ti di monitoring spirit mo monitor every one of you ẹ̀yin tẹ́ ń pe Rẹ̀mí Tinubu lábí àgbà kílẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń pe Rẹ̀mí Tinubu ní abiyagba kílẹ̀ yìí jàre abiyasún àbí abiyajòkú jẹ́jẹ́ ṣóun lẹ́yìn wọ́n tẹ̀ ń bú Rẹ̀mí Tinubu nígbà tí wọ́n pa wọ́n Plateau I know of one actor tó sọ̀rọ̀ ní pé wọ́n pa wọ́n ní Kogi nílùú the other actors and actresses were muted wọn ò sọ̀rọ̀ òun náà fi ilẹ̀ Yorùbá ṣe yẹ̀yẹ́ nísìn ṣé Plateau tiẹ̀ nílùú ó dẹ̀ Plateau kí ní ẹ̀wà mi bọ̀ ṣùgbọ́n bá ń gbé jáde nígbà tọ́rọ̀ kí ọdẹ ṣẹlẹ̀ tí mo bọ́ta tí mo pariwo tí wọ́n sunkún gbogbo àwọn àfáà wọ́n bọ́ta fún mi àwọn tí ò ṣàfáà náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣorí burúkú all these olórí burúkú people káàkọ́ bẹ̀rẹ̀ láti 2023 ẹ̀dá ẹ̀ṣẹ̀ wọlé ẹ káàbọ̀ wọ́n ti mú Fúlàní bandit lótẹ́ẹ̀lì o gbogbo ẹ̀ń tẹ̀kí sunlé tẹ máa ń gbóbìnrin káàkiri ẹ̀yin obìnrin ọkọ tó bá ti jí gbé lótẹ́ẹ̀lì ẹ má lọ gbà kalẹ̀ wàláì ẹ̀yin obìnrin mo support yín ẹni ọkọ tó bá ti jí gbé lótẹ́ẹ̀lì ẹ má lọ gbà kalẹ̀ o fún wọn báwọn bandit lọ bandit Lagos hotel aside fún àwọn tí wọ́n mú pé wọ́n mú wọn láàrin títí o a máa ṣọ́ àwọn yẹn náà àwọn tó tún wá hòtẹ́ẹ̀lì wọ́n ń check out báyìí làwọn ọmọ Yorùbá lọ pàdé wọn pé Fúlàní check out ní ẹ̀yin akọ́jà abirin ààrẹ lẹ́sẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ máa rìn kiri tó máa gbé yín àwo yín lọ ni àwo lọ ni. God bless you Mr. Asiri Asiri ẹ ṣeun wọ́n ní Rẹ̀mí Tinubu doesn't have any power she should not say anything does Trump wife and the president's kids Siyi's wife say something when there is a terrorist attack in their country what do you expect Rẹ̀mí Tinubu to come out and cry as how yes President Jonathan cried and he said there is God yes if Rẹ̀mí Tinubu did not come on internet to cry for you guys does that make her abiyagba àwọn people yìí mọ̀ pé géèmù ni wọ́n ń gbá and these people will continue láti máa fi ẹ̀mí tálíkà gbá game and nothing will happen Jesus or Muhammad will not come and save anybody
until when Nigerians are ready. It's getting hotter. The atmosphere is getting hotter. It's either you end Fulani S-men terrorism, or you end Nigeria, or better still, Fulani terrorism will end everybody in Nigeria. Kò kí ń ṣe ọ̀rọ̀ eré nìkan tó wà nílẹ̀ yìí. How can minority be controlling the majority? So ẹ expect Rẹ̀mí Tinubu, èmi náà tí mo ṣe wà, there are things you will do for me. Òṣèlú ẹ fẹ́ dùn mí tó ògún gbọ́. Èmi ò ní sunkún lójú ọ̀tá mi. Wàhálà wo èmi gan ṣínṣìn, wọ́n dín ṣínṣìn lórí mi. Àti lè lùkọ́jú Rẹ̀mí Tinubu, ṣé ojú Rẹ̀mí Tinubu ṣé ó jojú Patient Jonathan? Rẹ̀mí Tinubu ẹ pé kókó ló ṣojú. Tọ́lọ́mọ̀ kan ló ṣòro kókó làwọn ṣojú. Rí ojú Rẹ̀mí Tinubu pé kókó ló wà bẹ́ẹ̀. Ó mọ̀ pé tó bá bàtà tó bá sunkún ẹ máa bùn, tó bá sunkún ẹ máa bùn. The best ni pé kó fèsì fọ́ǹtì, kó mọ̀ nǹkan tó máa ṣe. Ìjọ ò lẹ́ni ìyàwó Trump tó wá bọ́ta wá sunkún wípé wọ́n àtàkì Amẹ́ríkà. Wọ́n àtàkì Amẹ́ríkà ẹ̀ wá expect ìyàwó Trump kó wá sàkó wọn wá ké. Ọkọ ẹ̀ ló máa ṣe nǹkan. Ó máa fún ọkọ ẹ̀ ní nǹkan nínú ilé. Ó máa wá obìnrin a máa wà too emotional. Tí Rẹ̀mí Tinubu bá bọ́ta wá sunkún nísìn, àwọn oníròyìn tó bá ti interview ẹ̀, ó máa padà sọ nǹkan tí ò yẹ kó sọ. Tó dẹ̀ bẹ́ẹ̀ kó máa nínú ẹ̀ àwọn tó bá mọ̀ gbogbo ó máa expose the plan ọkọ ẹ̀. Don't stop blaming Rẹ̀mí Tinubu pé kò sọ̀rọ̀ kò sunkún kò ń ṣàbíyamọ. We don't need their ẹkún. We don't need Rẹ̀mí Tinubu ọ̀gá tí Rẹ̀mí Tinubu káyé fọ̀rọ̀ ẹ̀ ṣe. We need the action. Àwọn ọmọ wa tó kọ́ wọgbó báwo ni wọ́n ṣe máa gbà á? Nídìí ẹkún Rẹ̀mí Tinubu kí ló fẹ́ sunkún fún? Kí ló fẹ́ kí ẹ fẹ́ kún ẹ̀ ṣe? Nídìí ẹkún ẹ̀ even Tinubu nídìí ọ̀rọ̀ wọn. Àṣùọ́ ni Buhari sọ. Ó àṣùọ́ kò sí ọkọ tó ti díẹ̀ jáde. Now àbí 200 million. The youth are the leaders of tomorrow. How can the youth like me, ọmọ ìyá aláta, ọmọ ìyá elépo, ọmọ ìyá ní kerosene, become president? How? Because they know people like Mr. Shamsin is on TikTok. Tí ò ní làákàyè láti digest nǹkan tá a bá ń sọ. Because we hate APC. Tinubu is either, see, the atmosphere is getting hotter now. It's either Tinubu will continue his 8 years pẹ̀lú ilé kókó yẹn, or better still tó bá ráwọn Fúlàní yẹn fight, or kó jẹ́ wípé àwọn Fúlàní will come to power láti wá fìyà jẹ Mr. Samson àtàwọn family ẹ̀. Wo mo ń bọ̀ o, Mr. Samson máa fún ẹ ní èsì. I have a video bẹ́ẹ̀ kí kọ́kọ́ play video yẹn kí kọ́kọ́ fi fún ẹ lésì. Èmi kọ́ ni máa fún ẹ lésì. Ṣé mo pé Burutai? Let me play it. Má fẹ́ mi sọ. Mr. Shamsin, me like my boy on the page me. Sorry for me using that word for you, but you cannot use that olórí burúkú word for me. Ìyá èèyàn kan ni mi, grandma àwọn kan. So if you are so stupid, tí ìyá ẹ̀ ò bá kọ́ ẹ nílé, mi fẹ́ bú ẹ bẹ̀ tí ìyá ẹ̀ ò bá kọ́ ẹ nílé tó bá wá sórí page Yorùbá Wuyi, kò fi ọpọlọ kalẹ̀. We talk to intelligent people on this page only, and the until we are intelligent to ready to learn. Now look at one thing that has particularly angered Nigerians is the level of impunity. You see bandits record videos, they show their faces, they even make calls. Sometimes they live stream. In your case, we saw videos emerging. This is Burutai, General Burutai. Tó jẹ́ pé ní ìgbà tiẹ̀ chief of defence and family staff àbí àwọn ọmọ máa ń pè wọ́n kọ́ ni. Láyé ìgbà Buhari olóyè kó defend Nàìjíríà. Láyé ìgbà Buhari èèyàn mélòó ni wọ́n ń pa nígbà yẹn. Now òun ló padà wá nísìn tó máa fún wa ní solution. Nigerians abeg mona think. Ẹ jókòó kẹ́rò. Nigeria is not a country tí wọ́n ṣe pé kó ṣiṣẹ́. No, Nigeria will only work for some people. And who are those people? The people in power. Not for me, ọmọ tálíkà. Not for Mr. Samson, ọmọ tálíkà. It can only work for people in power. Tí
Buhari bá ti kú òun náà sì máa ṣèjọba o Gowon ó wà ńbẹ̀ ó ti wà ní ìjọba dìsín wọn ò tí ì bí ẹ tí Buhari ti wà nípò ní Nàìjíríà àkùnmẹ́rẹ̀ ní 1972 kọ́ ló di kinní kan ní Nàìjíríà mi tẹ̀wọ́n tó di 1972 72 sísìn how many years ni yẹn 54 years yọkò ní ọjọ́ orí Buhari 20 làwọn Buhari wà tí wọ́n ti ń control Nàìjíríà 20 làwọn Babangida 30 20 ni wọ́n wà àwọn Gowon 20 30 ni wọ́n wà àwọn Agbóyìnronsì 20 30 ni gbogbo wọn wà tí wọ́n ti ń control àwọn Ọbásanjọ́ 20 30 ni wọ́n wà tí wọ́n ti ń control Nigeria and they are still controlling Nigeria till now they will keep on controlling Nigeria kò sí nǹkan kan tó bá fẹ́ ṣẹlẹ̀ Jésù ò lè gba anybody Muhammad ò lè gba anybody until you guys are ready to gba yourself nobody tó máa gbà yín nobody now ní ayé Buratai àbí Buratai ni wọ́n gbé olóyè Sunday Adéyẹmọ náà lọ sí olóyè Sunday Adéyẹmọ gbowó ṣá ṣé ẹ rántí kéèsì Buratai pẹ̀lú Sunday Igboho kí ni Sunday Igboho ṣe láyé ìgbà Buratai tí wọ́n ní kó lọ pa mọ́lé Mr. Shamsi are you there láyé ìgbà Buratai tẹ́ ń wò yìí kí ni Sunday Igboho ṣe tí wọ́n ní kó lọ pa mọ́lé mo ye ìgbà tí Sunday Igboho lò lẹ́yìn odi ọmọ Buratai mélòó ọmọ Ọbásanjọ́ mélòó ló bọ́ta tó wá bú Sunday Igboho ṣe bẹ́ẹ̀ ọmọ tálíkà ló lè bú Sunday Igboho nígbà tí Yorùbá wù yín pariwo ń gbà yín tí mo pariwo fún yín pé Nàìjíríà ò lè ṣiṣẹ́ bàbá Tinubu ẹjọ́ kọ́lẹ̀ ọmọ ẹni òṣèlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kábìlẹ̀ kan sí nísìnyí lápẹ́làpá ti mú everybody nídìí kúrú náà ti jẹ̀dí anybody ojú everybody ti ń bọ́ what are you telling me this is Buratai talking èyí lélẹ́yìn wọ́n sẹ́ndí ẹ̀ sí mi bàbá Buratai ṣọ́ọ̀ṣà ṣàlẹ̀ general Buratai ó fojú wa hàn èèmọ̀ àwa tá ń pariwo fún òmìnira ilẹ̀ Yorùbá òun ojú rí ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ torí owó íńtánẹ́ẹ̀tì ohun tójú wa rí ẹnu wa ò lè sọ Buratai fàálẹ̀ o ọlọ́run bá wa sọ yín lẹ́san sà may Elédùmarè reward you accordingly sà may Elédùmarè ọlọ́run ọba reward you and your generation sà àṣẹ ọlọ́run bá wa sọ yín lẹ́san ọlọ́run bá wa sọ yín lẹ́san torí pé a prevent nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí kó má bàa we are the people that saw today ní àná ohun tó ṣẹlẹ̀ lẹ́nìí kó má bàa ṣẹlẹ̀ lánàá ẹ mú tẹ́ fojú wa rí yes sir àwọn náà fẹ́ bá wa tún Nàìjíríà tó ń sìn wọ́n ti pé Ọbásanjọ́ náà ó wà lára àwọn tó ń to Nàìjíríà lọ́wọ́ yìí o ó ti di president rí o ọ̀nà Ṣàngó Ọ̀tà Ọbásanjọ́ ò rí ṣe bàbá Buratai yes sir olórí oko bámbá olóyè Sunday Igboho ẹ wá wọ ọ̀rẹ́ yín o ọ̀rẹ́ Sunday Igboho ẹ bá wa sọ̀rọ̀ ṣàyẹ̀ ṣètà thank you sẹ́ká. Nigerians is the level of impunity. You see bandits record videos, they show their faces, they even make calls, sometimes they live stream. Olúṣínà SNA wọ́n ní 110 online tap please kẹ́rin máa bẹ̀rẹ̀ ìjọba bá mi tó like iṣẹ́ mi problem tí yín nìyẹn ẹni tí ò bá like mo like kan tí TikTok ṣe sórí page mi sìn àti YouTube ìwọ tó bá fara tap wọn máa já ẹ dànù ní YouTube ìwọ wọn máa rí ẹ bọ́ọ̀lẹ̀ ni àbí kò má rí iṣẹ́ mi wọ́n ti mọ̀ pé ò like iṣẹ́ mi ló ṣe ń wò mí ló ṣe lè like ẹ̀ thank you SN. In the Oyo case, we saw videos emerging from captivity. Why does it appear that criminals can communicate so openly while security agencies still struggle to locate and neutralize them? Well, I don't think they failed to locate. If they can locate ordinary citizens or social media influencers, I don't believe they cannot locate these bandits that flaunt their loots or in court or whatever their activities that they do. But I would not like to say a capacity building challenge, but I think they may have their reasons. But what I know is that there must be capacity building
of all the security agencies and continuously. There is need for more of these operatives. And as I said, sometimes also, even the troops, we need more troops to be recruited, more operatives, more policemen need to be recruited. Wow. And, train and retrain. General, their welfare is very important. Let they us must have good accommodation. They must have. Let us cut to the chase. Yes. Let us cut to the chase. Do we have specialized units that are trained for high risk whole state rescue missions like the one we need to do in Oyo? I will not tell you exactly, or I cannot be specific, but in general terms, we have within the military, let me start with the Navy Special Boat Services. They are trained for such rescue missions. Even the Nigerian Army, they have special forces, rescue and VIP protection. They have that capacity, But as I told you, the sensitivity of that type of kidnap and the location and those involved, the danger of collateral damage and so on, may play very important part. And this brings to mind very important issue. The Office of the National Security Advisor has a counter-terrorism center. I think the commander there, or the DG there, is a professional, highly strategic. Wahala, mi jala bá mi ṣe rẹ́rìn lórí TikTok. Mi jala bá mi ṣe rẹ́rìn lórí TikTok. Wahala, kí ló ń pa èèyàn lẹ́rìn lórí YouTube pàápàá? Ẹ má rẹ́rìn náà, à ń sọ̀rọ̀ gidi. Wo tí Tinubu náà bá kó bẹ̀, òun náà máa di bàbá àtìsàlẹ̀ ni. Òun náà máa wá, ẹni tó bá tún ti débẹ̀, òun náà máa pé bóyá yẹ kó ṣe é nì, bóyá yẹ kó ṣe é nì. Bóyá mo máa lọ nìyẹn. Ẹ continue jàre tó wá lè ṣe àmàánù. Ẹ continue sir. Officer, was one time commander in Burma, and I believe, he has the capacity, and if it can be further expanded to include or to have at the state branches of the counter-terrorism center with highly technical equipment there, with very good operations center or situation room, as the case may be, they will be able to do a lot in coordination with the security agencies and the military. And it's Ṣé ti gbọ́? Ṣé ṣáà ti gbọ́? Mi ò gbọ́ English o, mi gbọ́ nǹkan tó sọ. Ẹjọ́ kí náà sọ? Kí náà sọ? Bá wíwọ̀ mi ni a gbọ́, orí ọ̀kẹ́rẹ́ kókó láàrú. Ẹjọ́ kí náà sọ ní English? Ẹjọ́ bá wàhálà ẹ̀ẹ́dá. Àwọn èèyàn kò rẹ́rìn lórí TikTok. Inú àwọn èèyàn ló TikTok wàhálà ẹ̀ nice. A ní kó tó sọ ní English ẹ bá wa sọ ní Yorùbá. Àbí ẹ bá mi power tap lórí YouTube ẹ jọ̀ọ́. Ṣé power tap ẹ bá mi thumb up lórí YouTube. Gbogbo ẹ̀yin akọ kò tẹ̀ ní ìdíkì pariwo. Ẹ̀yin akọ ajá abirin are lẹ́sẹ̀. Ẹ jẹ́ ká lọ tó tẹ̀ ní Lagos State. Yes, man. Almost see Fulani, yes, man. Guy, things they happen for you. Almost see Fulani, yes, man. See Fulani, yes, man. Guy, they don't land, they don't, as in, guy. See Fulani, yes, man. See Fulani, yes. Pariawa. See Fulani, yes, man. There plenty, guy. They don't run. They come this hotel called Lodge. Fulani, yes, man. See Fulani, yes, man. Things they happen for this country. Blood of Jesus. May God have mercy on us. May God have mercy on us. May God have mercy on us. See Fulani people, God. So nowhere is safe again. They are now lodging them in hotel in Lagos State. Hotel in Lagos State ni wọ́n ti check out yẹn. So they are now lodging them in big hotel. Big things more like yeah. Ẹ ò ríṣẹ́ Olúwa for my life. Gin.
nígbà tá à ń sọ fún yín ẹ̀ ń bú wa gbòǹgbò big things ni mo like yẹn gbàtọ́ ń bú tálíkà nínú oko apariwo fún yín ẹ̀ ń bú wa gbòǹgbò ó ti rí big hotel ni wọ́n lọ́ọ̀jì wọn sí yẹn ilẹ̀ ti mọ́ wọ́n ti check out táwọn èèyàn pariwo lé wọn lórí sí wọ́n gbé eré ta ló lọ́ọ̀jì wọn sóòtẹ́ who lodge them for hotel gbogbo èèyàn ọkùnrin wa akọ ajá abìnrin àrè lẹ́sẹ̀ ẹ fẹ́ lọ sáré ṣe short time ẹ̀yin ìyá náà ẹ fẹ́ sáré lọ ṣe short time Fúlàní àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n ń bọ̀tà nínú hòtẹ́ẹ̀lì yẹn o they are checking out wọ́n check out nínú hòtẹ́ẹ̀lì làwọn ayé rí wọn wọ́n pariwo lé wọn lórí ni wọ́n gbé eré ok wọ́n ti sùn mọ́jú lọ́tẹ́ẹ̀lì yẹn àwọn hotel rooms yẹn kí ni wọ́n fi síbẹ̀ kan tó di pé wọ́n kúrò ńbẹ̀ torí àwọn tó ń bá màálùú sùn tí wọn ò jẹ́ kí ń jẹ màálùú yẹn tó máa ta fún yín pé kẹ́ lè bá a jẹ wọ́n ní reason tí wọ́n fi ń ta màálùú tí wọ́n ti bá sùn fún yín now my question again ni wípé wọ́n ṣe wà nínú hòtẹ́ẹ̀lì yẹn irú iṣẹ́ wo ni wọ́n ti lọ parí sínú hòtẹ́ẹ̀lì yẹn ní Lagos State ṣàgbọ́ pé kí ló kọ ọbẹ̀ yẹn bíṣì kí ló kọ bíṣì tí bàbá yìí dárúkọ mo ti gbàgbé jàre kí ló kọ bíṣì tí bàbá yìí dárúkọ mi ò rántí bíṣì ó dárúkọ ní Ẹ̀pẹ́ ṣe bẹ́ẹ̀ rí wọn ojú everybody Lekki God bless you Lekki God bless you ẹ ṣe gan ojú everybody máa bó àwọn tí wọ́n jí jáde nísìn ibo ni wọ́n ẹlẹ́kọ̀ọ́ beach God bless you ọ̀tẹ̀ ẹ̀ tí ẹ bá mi ẹlẹ́kọ̀ọ́ beach níbo ni wọ́n ń lọ mo fẹ́ kéèyàn méjì wọlé lórí TikTok kéèyàn méjì pè lórí fóònù mo fẹ́ bèrè ibi tí wọ́n ń lọ I want to know where they are going I just want to know where they are going if you are coming in please o ẹ bá wa mi tó bá ti ń wọlé máa pè yín o ẹlẹ́kọ̀ọ́ beach kí ni wọ́n fẹ́ lọ ṣe kẹta ló lọ́ọ̀jù wọn sóòtẹ́ẹ̀lì ọ̀tọ́kùn lóòtẹ́ẹ̀lì níbo ni wọ́n ń lọ iṣẹ́ wo ni wọ́n gbélé wọn lọ́wọ́ ṣẹṣẹ bíríkì làbẹ́ lọ ṣe ni àbí kí ló fẹ́ lọ ṣe náà èèyàn méjì tó bá ráyè wọlé sókè èèyàn tẹ́ni wọlé sórí TikTok Adéyínká gbóhùn sókè Adéyínká bá gbóhùn sókè àjọ ń ṣètò ní sàn. Esma ṣẹ́rí ibi tí ẹ̀ ń sọ yìí kò jìnnà sọ́fíìsì mi ibi tá à ń sọ yìí kò sí gbóńbẹ̀ o lẹ́yìn ìwọ́pọ̀ gbogbo ohun tẹ́ ń sọ yẹn bíṣì ni o bíṣì wà lọ́wọ́ ọ̀tún ọ̀sà wà lọ́wọ́ òsì ní tó ti mú báńdíìtì débẹ̀ ẹ má jẹ́ kúrò fún yín Nàìjíríà ti tán. Ògúndé. kọ̀ǹfàmù ni mo sọ fún yín ẹlẹ́kọ̀ọ́ bíṣì tẹ́ ń wò yẹn wọ́n máa ń àwọn olówó yẹn ó ti dá báyìí àsìkò tí tó báyìí wọ́n fẹ́ máa lọ rédì inú gbogbo Lẹ́kì nìyẹn gbogbo ibi tó ń gbé nìyẹn ní tó bá ti mú wọn wọ ẹlẹ́kọ̀ọ́ beach ẹ gbàgbé igbó tó wà ń bẹ̀rẹ̀ ń ṣe gbó tí báńdíìtì lè gbà gbogbo igbó yẹn ọ̀tún ọ̀sà wà lọ́wọ́ òsì òkun wà lọ́wọ́ ọ̀tún ibi tó wà yẹn lòkun wà ibi tí wọ́n ti mú wọn ibẹ̀ lòkun wà apá kejì lọ̀sà wà tó ń bọ náà fẹ́ gbà mẹ́ wọ́n bá já sọ́tún tó láwọn rìn sósì òkun àtọ̀sà náà ń lọ kó sí. tó máa tún fèrè tó máa bo àwọn tó wà ń bẹ̀rẹ̀ ń sìn wọn lè escape ìsìnkà kan kó tó kù. wọ́n ti sọ̀rọ̀ ní gbogbo gbà ìdán ńlá náà ṣe yẹn kì í ṣe dán kékeré ẹ bá ń gbọ́ ìdán ńlá ó ti wọ́n sì pé bóyá wọ́n fẹ́ máa gbé speedboat wọlé àbí wọ́n fẹ́ máa gbé speedboat gba orí omi torí gbogbo ibi tó ńlá tó ńlá tó ńlá jù sí ẹ̀ nígbà àwọn pípọ̀ yìí ń bá wa fà àwa olórí burúkú ni gbogbo àwọn olórí Yorùbá àkọ́ńtọ́ra wa ni múra sílẹ̀ rárá wọ́n ti pa wá fún ẹgbọ́n tí wọ́n ń tú nínú báàgì àwọn pípọ̀ yẹn látàná tàbá ti sí fara wa lókun owó tó wọ́n ló fi rìn. mò ń bọ̀ màá tún ṣó àwọn ìyá wọn fún yín àwọn ìyá àwọn tó wá operate ní Lagos State wọ́n tún kó àwọn mọ́mì wọn dání pẹ̀lú kàlà lọ́wọ́ ọ̀nà tó jẹ́ kàlà bàbí kan sí kọ́mọ ó tún kó kàlà wọlé sí Lagos State pẹ̀lú àwọn àtàwọn ìyá wọn. ẹ má máa lo Mr. ẹjọ́ torí Ọlọ́run
wàhálà tẹ́ ti ṣe lórí ọ̀rọ̀ pé kí Nàìjíríà dá ẹ̀wọ̀n kẹ́kọ̀ọ́ lórí burúkú kan wà kó wá máa tó máa lo Mr. Samson èpè ló yẹ ká máa gbérù ìyá wọn jẹ ẹja fi Mr. Samson lẹ wọ́n lè change Mr. Adéyẹkẹ bá gbó sókè àbí Mr. Ajá Fatai bá gbó sókè wọ́n lè padà change ẹ má yẹ ká bú wọ́n lè padà change Mr. Fatai ṣe wà ń bẹ big things tí mo like yẹn ẹ̀rí jẹ́ Ọlọ́run fọmọ àṣọ fún yín ẹ bú mi ẹlẹ́lẹ́wọ́n nílẹ̀ oníkáìtọ́ǹgì wo mo ti di monitoring spirit gbogbo ẹni tẹ́ bú mi gbà yẹn ojoojúmọ́ báyìí tí má ti wá bí iṣẹ́ tí bàtí nǹkan tí mo fẹ́ ṣe báyìí mo máa lọ sí péjì oníkálukú yín mo máa fi ń ṣe ẹ̀yẹ ni ẹ wá ń sunkún ní ìṣe má wulẹ̀ sunkún ẹ má sunkún mo sọ fún yín gbà yẹn pé Nàìjíríà ẹ má jẹ́ kí bàbá Tinubu má lọ síbẹ̀ bàbá Tinubu náà tí mo kó tójú wọn rí nísìn a ti pè yín o ẹgbẹ́ kọ́ lọ́ máa pẹ́ lómi o ẹ dákun Mr. Ajá tẹ́bà síbẹ̀ máa drop yín o mo fẹ́ kí wọ́n lórí page mi láì sọ̀rọ̀ o I'm gonna drop you wọ́n máa ń report page èèyàn ni mo mọ̀ nípa TikTok ẹ bá gbó sókè lórí fóònù ẹ̀ ní dààmú o. ṣẹ́jú méjì o because fídíò pọ̀ tá a fẹ́ play o hòtẹ́ẹ̀lì la ẹ̀ṣẹ̀ lọ yẹn. ṣẹ́rí ẹ ti sọ fún yín ṣẹ́rí wọ́n pè wá nísinsìnyí. mo dé láti Èkó mo sọ fún yín pé Fúlàní ló ó ti kún gbogbo VI ó ti kún gbogbo everywhere ẹ kí fún yín sáǹpù kan sí. ṣẹ́rí Coastal Road tọ́sẹ́sìn tó di ẹyin láti Coastal Road yẹn dé gbogbo ẹlẹ́kọ̀ọ́ bíi tí gbogbo wọn sọ yẹn bíṣì kan náà tún ṣì wà mo fẹ́ rántí orúkọ bíṣì yẹn ni tó bá yá ọmọ abẹ̀ sí dáná lórí Coastal Road yẹn ẹ kì í sọ fún yín Fúlàní tó wà lórí Coastal Road tó ń sun títì tó ń sun ibì kan wà jẹ́ pé igbó wà ń bẹ̀ tó ti yẹn sìn they are over 600 people or 1,000 people tẹ́ pọ́n sùn bẹ́ẹ̀. ẹ sọ fún mi gbàtẹ́dé láti Èkó ẹ sọ fún mi. ṣé wọ́n ti kọ́lé fúnra wọn títẹ̀ wọ́n ti kọ́lé fúnra wọn títẹ̀ lórí Coastal Road tó ti parí. tó ti parí gọ́ọ̀mẹ̀ntì àwọn ọlọ́pàá rí wọn ò pé fún ọlọ́pàá òdì wọn àwọn àmì náà rí wọn ò pé wọ́n rí wọn o ṣé freedom road náà kò Fúlàní tẹ́ kó wà bẹ́ẹ̀ náà tó bá ọmọ abẹ̀ sí káyọ̀ mọ́ lé ni ṣé ẹnì kan ló máa gbòtẹ́ẹ̀lì yẹn fún wọn ok ẹni tó gbòtẹ́ẹ̀lì yẹn fún wọn ṣé ọ̀ forúkọ lẹ́gbàá tó gba hòtẹ́ẹ̀lì àbí ẹni tẹ́ kọ́ gbòtẹ́ẹ̀lì yẹn ṣé òrí wọn gbà tẹ́ kọ́ máa wọlé tẹ́ kó lè pọ̀lọ́pàá that is the problem of Yorùbá láti dọ̀rọ̀ lówó dé ṣé wọ́n ti wọlé sí wa láàrin gan ó wá kó fáwọn èèyàn láti defend ara wọn ní ṣé gbogbo pé Fúlàní láàrin o tó bá dé ní nǹkan tó lè máa fi kàn wọ́n tó ti yé kọ́ máa lọ wá bí tó máa kú sí ó máa pè wọ́n ju pé kó máa pa àwọn èèyàn lọ tó ti yé yín ìbọn tí mo sọ ìkọ̀ tó lè ṣẹlẹ̀ Yorùbá ni mo sọ fún yín yẹn ó ti wọ́ọ̀sì gan ṣe pé lẹ́ẹ̀lì wí àkóso jẹ́ pọ́n sí ẹ̀yin náà máa yẹ kó máa gbòtẹ́ẹ̀lì fún wọn. hòtẹ́ẹ̀lì ńláńlá ní sáìdì ẹlẹ́kọ̀ọ́ bìsì yẹn ní Lẹ́kì. àwọn ọmọ bẹ́ẹ̀ ọmọ tádìkà òrówó gbò tẹ́lì sáyé gúnlẹ̀. bàbá tó sọ̀rọ̀ tó fi yẹn méjì pọ́ìntì kan ọmọ end up láti máa lo fẹ́rí láti máa fi kidnap èèyàn láti máa sá lọ ni. òṣèlú yìí jáde wọ́n ti wọ fẹ́tẹ́gì gbogbo bẹ́yìn 2 weeks ago pé ọmọ àtàkì lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àti escape gbọ́dọ̀ pé kò sí gbó ọmọ àwọn ọmọdékọ̀ mi wà láti escape bọ̀bọ̀ energy point ṣojú. tó máa ṣe lè tó wá kidnap èèyàn sí ọmọ ní boat láti máa kidnap ọ̀rọ̀ láti máa sá lọ. ìwé plan gbogbo wọn nìyẹn. ẹ̀yin àwọn ọmọ kéékèèké jẹ́ kí wọ́n mú jẹ́ pé ohun tó gbowó lọ́wọ́ tẹ́pọ̀ bọ̀bẹ́ lọ́wọ́ wọn. kí ni. ẹni tó ń pè é tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop please. wọ́n ẹ̀ kẹ́kẹ́ lè protect àwọn èèyàn tẹ́ ń gba tax lọ́wọ́ wọn you are collecting tax from people but ẹ̀ jẹ́ protect wọn. kódà ẹ ṣe mọ ká tún pé ká gbé fóònù lórí fóònù ẹyọ kan sí ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ìjọba ẹ máa bá stop ní bá ti pè lẹ́ẹ̀kan àfọlọ́wọ́n bá bẹ̀ ẹ ṣáà stop a máa pè yín padà ká tún pè lèmi nìkan tún lè ṣe ojú méjì. now ok ẹ bá lo 2 minutes plus fídíò pọ̀ tá fẹ́ place ẹ bá lo 2 minutes ẹ ṣe sáà ẹ káàbọ̀ sà. ẹ kálẹ́. yes sir. ẹ kú èdò inú mi dùn mo tún ṣe kò ń gẹ yín lálẹ́ yìí ṣe rí Yorùbá wuyì ẹ má yẹ ká fi ẹ̀kọ́ tanná fúnra wa ọkàn jẹ́ pé ojú yín ò ní gbà ní ìgbà kan advice yín pé kẹ́ dákẹ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà ṣùgbọ́n ojú yín ò ní gbà nítorí pé abiyamọ gidi ni yín ẹ̀kí sábí àgbà ṣe mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn àwọn Fúlàní yẹn bóyá rédíò ò gbé o pépà ò gbé ní àárọ̀ àná ní Ìmọ̀ta wọ́n dárúkọ skul yẹn mo ti gbàgbé sìn wọ́n ní pé wọ́n ti wọbẹ̀ wọ́n dẹ̀ pa ọmọ skul méjì wọ́n dẹ̀ kó àwọn student lọ ní ìmọ̀ bóyá èyí gbọ́ ní ìmọ̀ bóyá òótọ́ ni bẹ̀rẹ̀ ní àwọn tí mo bèèrè lọ́wọ́ wọn lóòótọ́ ni
ṣèbè mi ìrántí orúkọ school yẹn mọ́ ṣé bí Lagos State náà ní mọ̀ta UNA náà pé school yẹn yes UNA school ní ọ̀pẹ̀ ṣé ẹgbẹ́ bàkámọ̀ ṣe pàtẹ́ wo àwọn tó jáde lóòótọ́ ẹ̀dín fún ṣé ẹ fi hàn wáyé òkè ńgbà tí wọ́n jáde lóòótọ́ ìta ló kó wọn síbẹ̀ níbo náà ń lọ níbo náà ti ń bọ̀ ṣe rántí yẹn mú fún ìwò tó sọ pé kẹ́ máa kọ́ ọmọ ní ìwẹ̀ wọ́n ṣe ń wẹ̀ bọ́sà sí wà lẹ́kọ̀ọ́ náà ló kó wà ń bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣe tí wọ́n ṣe wọ́n kàn bọ́ sórí omi wọ́n dẹ̀ máa lọ ní orí ẹ̀ náà ṣe mọ̀ wé Yorùbá wuyì ọkọ̀ yẹ pé ẹ̀ lè dákẹ́ ni because ẹ ti sọ ẹwà àtijọ́ tẹ́ ti ń pariwo bò sáàmù tí wọ́n máa délẹ̀ nù délẹ̀ Yorùbá ẹwà tọdún tẹ́ ti ń pariwo bò ṣùgbọ́n wọ́n ti gé wọn létí lọ àwà lájọ ti àlè wọlé. ẹ̀ka tún ṣubú òní. sí tí wọ́n pè wá nísinsìn wọ́n pè sí ọ́fíìsì àwọn OPCR nísinsìn tá a sáré lọ wò lẹ́yìn D17 so wọ́n change aṣọ so àwọn náà wọ hand glove yìí àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀ wọ́n ṣì fìlà wọn àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀. ẹ ti rí hand glove tí wọ́n wọ̀ sọ́wọ́ ó dà pé ṣé winter wà Nàìjíríà náà jẹ́ aṣọ tí wọ́n wọ̀ wọlé ọ̀tọ̀ ni wọ́n wá ń change ẹ̀ ẹ rí i pé hand glove tó wọ̀ sọ́wọ́ hand glove skeleton náà yà sí ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop máa pè yín padà ẹ wọ hand glove tí wọ́n wọ̀ sọ́wọ́ tó máa fi mú irin dání ẹ ti rí ilẹ̀ Yorùbá another one big things ẹlẹ like yẹn wọ́n change aṣọ tí wọ́n kó wá wọ́n wá change sí mi pẹ̀lú hand glove ẹ ká tún wò lẹ́ẹ̀kan sí i. sí tí wọ́n pè wá nísinsìn wọ́n pè sí ọ́fíìsì àwọn OPCR nísinsìn tá a sáré lọ wò lẹ́yìn D17 so wọ́n change aṣọ so àwọn náà wọ hand glove yìí àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀ wọ́n ṣí fìlà wọn àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀ ẹ ṣí fìlà yín sókè ṣí fìlà yín kan rójú ẹ̀ wọ́n láwọn wá sí ọjà mẹ́kọ làwọn wá ra nǹkan ó ṣe ṣe kó jẹ́ àwọn tó ń lọ oúnjẹ fáwọn èèyàn wọn rèé o àbí kó jẹ́ inú wọn náà àmọ́ ẹ̀rí hand glove ló wà lọ́wọ́ wọn lọ yìí aṣọ tó ń change nílẹ̀ aṣọ tó ń wọ̀ tó ń change nílẹ̀. wọ́n ní ẹ bá wa send ẹ̀ sábàáyé wọ́n ní ẹ bá wa ṣẹ́yìn tẹ̀tẹ̀ lè thumb up tẹ́lẹ̀ like show lè máa send ẹ̀ wọ́n ní ẹ bá wa send ẹ̀ sí àgbáyé ìmọ̀ta nìyẹn now kí n play ọkàn sí ká dúró for now. wọ́n bá a dé o àwa sì wà ń bẹ afẹ́ wọ ẹ̀ǹdẹ̀. wọ́n máa ti wọ ẹ̀ǹdẹ̀. bọ̀bọ̀ yìí ó wà lórí TikTok yìí o wọ́n sẹ́ndì TikTok page ẹ̀ sí mi this is Lagos State ó wà bẹ́ẹ̀ kí n pin ẹ̀ báyìí ó wà lórí TikTok yìí o wọ́n sẹ́ndì TikTok page ẹ̀ sí mi èkó lélẹ́yìí báràkà máa ya lù wọ́n gbé odidi bọ́ọ̀sì wọnú Èkó wọ́n tún lápò ara wọn ṣé wọ́n ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ṣé kìí pọ̀ ti wà nínú Èkó tẹ́lẹ̀ wọ́n ń lọ fún operation níbì kan ni èmi ò mọ̀ me you no know mo ti sọ èdè mo fẹ́ sọ before today láti 2020 láti sọ èní fún yín 2020 láti sọ 2026 fún yín appreciate wa sọ̀rọ̀ ó wà lórí TikTok yìí o ẹ lọ wo lórí TikTok mo fi kí wọ́n sẹ́ni TikTok ẹ̀ sí mi mo fi síbì kan ara àwọn tó máa ń flaunt owó tó máa ń show ransom lórí TikTok ni òun náà mú Lagos State yìí òun ni wọ́n mú nínú Lagos State yìí bó la fẹ́ ságbà ibo la fẹ́ ságbà ẹ wojú ẹ̀ ara àwọn tó ń náwó lórí TikTok ni bàbá yẹn send kíni TikTok page ẹ̀ sí mi tí mo dẹ̀ lọ wò ó mẹ́ tí mo bá bó la fẹ́ ságbà this is Lagos State sọ̀rọ̀ jàre bàbá ọkọ mi. ẹ jọ ẹ tẹ wá lórí TikTok tó bá fẹ́ wá sórí tó bá fẹ́ wá wò ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí mo fẹ́ kí ẹ tẹ wá lórí YouTube ẹ bá mi wo hand glove tẹ́lẹ̀ fi sọ́wọ́ pẹ̀lú hand glove tí èyí tí wọ́n ṣò ní kíní fi sọ́wọ́ èyí tí wọ́n kọ́ lọ sí ọ́fíìsì yẹn
hand glove tó fi sọ́wọ́ àti hand glove tẹ́lẹ̀ yìí lò ẹ bá mi wo méjèèjì síra wọn ẹ tó ń pè yẹn stop àti gbèyàn méjì àti gbèyàn méjì tì ẹ bá mi wo hand glove yẹn síra wọn. mo fẹ́ sún mẹ́yìn ni o. Oh, shit. o ti rí búlẹ̀tì ni o ti rí búlẹ̀tì wọ́n ti kó búlẹ̀tì rè pé kókó lè kóńkó. ẹ wá glove yẹn mo ti pin ẹ̀ pàmò mo ti pọ̀ sí ẹ̀ ẹ wá glove tó wọ̀ tó fọwọ́ ń bò àti tí mo show fún yín lọ́dọ̀ àwọn OPC tẹ̀rí pé the same hand glove ni kò sí wàhálà ogun ti dé sọ̀rọ̀. ẹ ti rọ́bìnrin láàrin wọn ẹ ráwọ̀ obìnrin láàrin wọn kí ló ti kí ní yóò láàjù bá yẹ kó láàjù jù báyìí lọ́nà mo láàjù jù bẹ́ẹ̀ lọ yá. ẹ ti rí àwọn obìnrin tó tún kó dání ìṣó àlà big things in your life. wọ́n ti wo èkó ẹ ti wo èkó búlẹ̀tì rẹ o ẹ ti wo èkó. bullet abèsè ọlọ́run. wọ́n wo sneakers ẹsẹ̀ wọn àwọn ọmọ oró wọ́n ti kọ́ ní iṣẹ́ èkó ẹ wọ́ta àgbọn tí wọ́n bá lọ́wọ́ wọn. aláì mi ò rí kọ́mẹ̀ntì lórí YouTube ṣé mo wà lórí YouTube ṣá ṣé mo ṣe wà lórí live ṣá ẹ gbọ́ mi ogun dé wọ́n láwọn ò gbọ́ mi ogun ti padà gbé ìbọn wọn náà gbọ́ mi lórí kókó lè kókó aláì èkó ti padà kó ẹ̀ṣà tòmátòsì kókó lè kóńkó èkó ti padà kó ẹ̀ṣà tomatoes èkó ti kó nǹkan ẹ ti rí iṣẹ́ tó kó wọlé búlẹ́ẹ̀tì ní ó ti rí ọta àbọn wọ́n tún wá kó àwọn obìnrin wọn dání àwọn obìnrin wọn lo hijab wọ́n kó àwọn obìnrin wọn dání àwọn obìnrin wọn lo hijab fún ẹ̀yin ẹlẹ́sìn ẹ jí ẹ má sùn sọ̀rọ̀. ẹ wọta bọ. ẹ wò wọn. security kò máa pàtó òkè kó lè pé ń kó èkó ti kó ṣàdárùn èkó ti kó nǹkan o wọ́n ti wo èkó ẹ wo owó tó kówó èkó ẹ wo ọta àbọ̀ ọmọ yìí pọ̀ ẹ wo ọmọ kékeré ogun ti wè kó wọ́n ti wè kó ẹ wo ọmọ kékeré ojú ẹ mo fẹ́ ṣe má gbòdì pamọ́ wèrè èmi fẹ́ ṣe ojú ẹ wọ́n ti wè kó owó ransom full bag ẹ̀yin èèyàn mi hand glove yìí ṣé ẹ gbàgbé pé a ti ṣó fídíò kan nísìn ẹ ti hand glove uniform hand glove ni wọ́n fi ṣe wọ́n máa fi máa àwọn olórí ibú ìyá yìí lè máa lọ pa. ẹ wo ọmọ kékeré láàrin wọn àtòbìnrin wọ́n ti wo èkó wọ́n ti wo èkó
wọ́n ti wé kó. ẹ wo gbogbo oògùn olóró tí wọ́n gbé dání bàbá Adéyẹmí bá wa gbóhùn sókè. ẹ wo gbogbo oògùn olóró tí wọ́n gbé dání àti àìsí àti kólóòsì àti gbogbo ẹ̀. wọ́n ti fa nǹkan tọ́nà ṣe máa ń pààyàn tí wọn ò ní mọ̀ pé àwọn ń pààyàn. wọ́n ti mú nǹkan yó wọ́n kò pa anybody wọn ò ní rí bí ẹni pé wọ́n ti máa ń rẹ́rìn tó máa ń pààyàn. ẹ bá wa gbóhùn sókè. ẹ kú lédè àsìkò yìí. mo kí gbogbo ẹ tó wà lórí ètò ó náà kojú wa ẹ̀jẹ̀ ńlá ní ìṣẹ́jú wa ọ̀la tẹ́lẹ̀. ẹ pé yorùbá wù yìí lákàlò lò mọ́. ó tiẹ̀ tó yẹ akálò lò yẹn yorùbá wù yìí àbí kí ló pọ̀ pípa rẹ̀. ẹ bá wa gbọ́n lókè sà. mo rò kojú wa ti là ń sin dà pé ó ń bọ̀ àwọn ládẹ́ǹdè tí wọ́n sọ tẹ́lẹ̀ yẹn òwe àtijọ́ ni. níbi tá a wà ń sìn yìí ó ti súnmọ́ inú yàrá wa kò ń ṣe ojúde mọ́ inú yàrá ló wà báyìí. inú yàrá wa ló ti súnmọ́ wa báyìí ó kàn dé bọ́ sórí bẹ́ẹ̀dì wa ni kó lé wa dànù. oyè yìí mo ń bá sìn wọ́n ní ó ti wọ bíṣe kùrámọ̀ ni mo fẹ́ dárúkọ ní ẹ̀ńtà láti sọ lẹ́ẹ̀kan. kùrámọ̀ bíṣe náà wà níbí no lẹ́kì bàbá mi ọ̀tẹ́ bá mi kọ́ àwọn náà gẹ̀ẹ́tì ẹ bá sọ̀rọ̀ yìí là ń gbọ́ yín sà. ẹlẹ́kọ̀ọ́ bish God bless you sir. tọ́mọ́yà ti ń lé wọn kó ṣàmà lé wọn wọnú òkun lọ. tọ́mọ́ ti ń lé àwọn olówó yẹn gbogbo àwọn tí wọ́n ń jẹ́ nàìjíríà tó jẹ́ pé wọn ò fẹ́ kí nàìjíríà dá wọn fẹ́ kí ó pín wọn ò fẹ́ kọ́ ọmọ yorùbá gómìnà abájá ti ń lé wọn ẹ má gbọ́dọ̀ bò mí o ọ̀pá kan ni màálùú ni fúlàní fi ń dá màá ṣàmà fọ̀pá kan dà wọ́n wọnú òkun. àwọn bàbá wa mà níwọ̀n. ẹ gbàgbé àwọn bàbá wa ìgbàlá tí ń sọ fáwọn bàbá wa láti bàá ń kọ́ àwọn ṣẹ́rí àwọn òyìnbó tí àwọn òyìnbó tó fi dàbẹ́ ní pé bóyá a máa ń sọ pé àwọn òyìnbó ní respect yẹn tí àgbàlagbà wọn bá ṣe mistake tó bá sọ tó bá gbọ́ wọ́n là nígi lẹ́yìn ọ̀run a mọ̀ pé nǹkan tó ń kọ́ lọ́ sọ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ. láti sọ tó ṣe jẹ́ pé a máa sọ pé òyìnbó ní respect òyìnbó ní kinní kan wọ́n ní respect ṣùgbọ́n tó bá dójú ẹ̀ àwọn bọ́ìsì wọn á jẹ́ kọ́ mọ̀. Àyìnkẹ́ thank you for the gift ẹ ṣé mo dúpẹ́ à ń gbọ́ yín sà. ẹ ó ti wá ṣẹlẹ̀ ń sìn yìí. ẹlẹ́kọ̀ọ́ àdàrùn. ìkànnì mò ń wò lórí kinní ń sìn yìí mo fẹ́ pòsè bàbá gan wọ́n lọ bí 30,000 wọ́n lọ bí 20 tí wọ́n kó gbogbo ẹ̀ dání. ọmọ Yorùbá ẹ ṣe níbi tó wá dé ń sìn yìí tó tábà ní ká sọ̀rọ̀ sí wa ní kinní àfa ẹgbẹ́ Kùránì o kírísítẹ́nì ẹgbẹ́ Bíbélì o ẹ̀yẹ alábàláyé bá kógun bọ́ta o ká fọwọ́sowọ́pọ̀ ó ti dójú ẹ̀ báyìí. ti dójú ẹ̀ sẹ́yìn. ẹnìkan ló lè ṣe ẹnìkan náà lè ṣe ẹjẹ́ àmúkúrò. àwọn àáfàá sọ pé àwọn ò fẹ́ olóògùn kó gbà wọn kalẹ̀ tó bá ti dádùúgbò àwọn àáfàá. wọn ò lè fẹ́ ẹ̀ ṣe báwọn náà ló ń pa wá. tó bá ti dádùúgbò àwọn àáfàá ẹ̀yin olóògùn tó bá wà ń bẹ̀ má jáde. ṣe báwọn àáfàá náà ló ń pa wá òun ṣe pọ̀ àáfàá àfọwọ́ bu ẹnu sọ torí àwọn kinní burúkú tá à ń sọ yìí ṣe lórúkọ Jésù ló ń pè àbí lórúkọ Ògún ṣe bẹ́ẹ̀ láwọn akọ̀bàrò ni wọ́n ń pè àbí àwọn àfáà náà ló ń pa wá àfáà tó bá fẹ́ bínú kó bínú àfáà tó bá fẹ́ forí sọlẹ̀ kó forí sọlẹ̀ òdodo là ń sọ ìgbà tá a ti ń sọ tẹ́ ẹ ń ṣe ìwàásù wèrè ẹ ń rán wá sí àdúgbò báwo lọ ṣe ń pè é lèmọ́mù ní apá àfáà ní apá. ànábì ní apá. ẹ má bínú sọ. ẹ jáde báyìí sìn ẹ jáde báyìí sìn ẹ mọ̀ pé àwọn kinní burúkú tó dé yìí sìn wọn ní mọ̀ yín ní mùsùlùmí wọn ní mọ̀ yín láàfà. àwọn apá wọn bíi ṣíkìn. àti kírísítẹ́nì àti mùsùlùmí àjọmọláwo ó dójú ẹ̀ báyìí gbogbo a máa jáde. ti dójú ẹ̀ sẹ́yìn. ìwọ tábàdẹ̀ ń sọ̀rọ̀ tó bá ń sọ pé ṣèbí lóyìnbó lẹ́wọ̀ ẹ máa bọ̀ kó tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n á láì fi ń dì wá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó wàá mọ̀ kó tó kọ̀ wọ́n tó wà lóyìnbó wàá ti jẹ sọ́nà báyìí. wàá ti jẹ mọ́rò. lọ́dọ̀ máa ń sọ ẹ̀yin tẹ́ máa sọ fún Yorùbá wù pé mo náà máa bọ̀ ń lé. àwọn tó bá ti ẹ ń sọ yẹn wọn ò sọ mọ́ àwọn wọn bí àwọn ní kírẹ́dìtì. ó dà kó ti súnmọ́ wọn
kan sì lórí TikTok sì tán ní pariwo pé àwọn òdìbò máa ń ṣe ní ọmọ tó ti ń pè Donald Trump. Wọ́n parọ́ ni a máa dìbò ẹ̀ ní dìbò kẹ̀ a máa dìbò. Ṣé Donald Trump tẹ́ ń pè yẹn ṣé kò ní wá kó ìsọ́sìsì yín mọ́ kò ní wá kó àti epo yín mọ́. A máa dìbò ẹ̀ ní dìbò kẹ̀ a máa dìbò. Ìgbà táwọn pariwo à ń sọ dàbẹ́ ni pé bóyá àwọn aláìní òyìnbó yìí gan àwọn ló ń dá wàhálà lẹ̀ àwọn ló ń ṣe kíní kan àwọn ló ń ṣẹlẹ̀ yìí sì ṣáà dá wàhálà lẹ̀ báyìí sì. mo fẹ́ sáré gbé kọ́ọ̀lù ẹnìkan a ti pè nọ́mbà yín ríngẹ̀ tí gbé ní ẹ bá ti ń pè nọ́mbà kí n bá wa gbé kọ́ọ̀lù gbèsè èkó ti pọ̀ lórí fóònù o ẹ bá wa gbóhùn sókè sà. Báwí. Yes sir. ọmọdé mú lọ tó balance. Bàbá mi yẹn ní dáhùn. Ọlọ́run á máa ṣọ́ wa èmi mà ti sọ tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa tún gbà mí gbọ́ mo ní. Ene shaida ka ina yin ka kai láti yíya 2021 àbí 2000 gbọ́ láti inú kòró tẹ́ ẹ ti ń kígbe èmi sọ pé wòlíì ní yín bọ̀tẹ̀ yín ò mọ́ra yín ní wòlíì èmi dẹ̀ tí wàá gbà yín ní wòlíì báyìí wòlíì Ọlọ́run ní ọ̀nà tí oníkálukú fi ń ọ̀nà tó oníkálukú fi ń gbà jíṣẹ́ tí ẹ̀ṣẹ́ mọ̀ pé àwọn olórin àwọn ní fújì náà wòlíì lọ yẹn náà bọ̀tọ̀ ọ̀nà tó yẹn fi ń gbà jíṣẹ́ tí wọ́n ní iṣẹ́ orin kíkọ ẹni tó bá jẹ́ tiẹ̀ nínú ẹ̀ ló máa mú tiẹ̀ ń bẹ̀ ó ti wá délẹ̀ báyìí ó ti dé gbogbo ti bá mú báyìí jẹ́rẹ́ àwọn àáfà tó yìí ń dágbádá kiri títì yẹn ọ̀rẹ́ máa ń sọ pé àwọn ṣe wá sí òfò wá sí ìrànù yẹn agbádá wọn ló máa fi yí orí wọn òun náà máa fi so wọ́n pọ̀ tó máa fi mú wọn lọ síbi tó máa ti yanjú wọn ẹ máa wòran ṣèbọn nìkan jáde ń sìn wọn jáde wọ́n máa ké láìláì làlá o wọ́n dẹ̀ máa ké àlá wa gbá náà lọ́wọ́ kan tó tọ̀bẹ̀ sí wọn lọ́rùn kò sí wàhálà kò sí wàhálà ẹ jẹ́ ká máa bá lọ torí mo mọ̀ pé mi ò ní táìmù ẹ máa tó kọ́ọ̀tì mi ó dàbọ̀. Àwọn àbókìrè o níbi tí wọ́n ti ń ṣe mítìn ní Lagos State lálábàrà àgbò ẹjọ àwọn tẹ́ ń wo ìmọ̀ tó mélòó alábàràgó ni àwọn tẹ́ ń wò yìí wọ́n máa tó mélòó ní Lagos State ṣé gbogbo ìbá tó gbé alábàràgó gan ṣó tó àwọn eléyìí you can see on TikTok ìyàwó ẹ má bọ̀ lórí YouTube Yorùbáwùyí TikTok yẹn máa ń ní ìṣù pẹ̀lú ẹ̀ ọkẹ́ ẹ ti sáré gba yín gbé fóònù kan àwọn ní ẹ kì í play ẹ fún yín gbogbo àwọn tó ń gbé alábàrà àgógó ṣọ́tọ́ eléyìí ẹ bá bọ̀ lórí YouTube Yorùbáwùyí kẹ́ wá wò ó ẹ bá wà like ètò yìí àwọn tí wọ́n ń gbé alábàrà àgógó gangan tó jẹ́ Yorùbá ṣe pọ̀ tó báyìí wọ́n ń gbọ́ bọ́lá ká máa ya lù wọ́n máa ya. láì kàmpéènì fún Tinubu ogun ti padà dé bá wa ní kọ́nà láti pọ́fẹ́ kàmpéènì fún Tinubu bí wọ́n ti ṣe mítìnì ẹ̀ lálábàárà àgbò no be wahala no be play àwọn ilé yóò bá wa ṣeré bá wa gbóhùn sókè. ẹ pọ̀lẹ́. ẹ kú dédé àsìkò yìí sà ẹ kì í ṣàlejò lórí ṣó yìí ó yẹ ká ti pè yín látẹ̀kọ́ ọ̀rọ̀ náà fẹ́ tú sí wa báyìí. ẹ ní sùúrù sà tá bá ti pè yín tá bá ti pè lẹ́ẹ̀kan ẹ máa stop ẹ máa pè yín padà dìmọ̀ tẹ̀ ń pè dìmọ̀ tí nọ́mbà yín lọ sẹ́yìn. sọ bá wa lóò nǹkan tẹ́ fi ń gbọ́ wa nísàlẹ̀ tẹ́ bá wa sọ̀rọ̀ sà. ẹ ṣe àti rí gbogbo nǹkan tẹ́ ń sọ everybody ti rí gbogbo tẹ́ ń sọ sí ṣùgbọ́n gbogbo àwọn leaders wa lẹ́kọ̀ọ́
àwọn ibẹ̀ ni gbogbo wọn lọ jókòó sí VI jókòó sí Ìkòyí jókòó sí gbogbo àwọn sensitive area yẹn. Now àdẹ̀tí rí pé àwọn òpin wọn ti infiltrate wá sìn bóyá ó sìn o àwọn olórí wa wọn á lè dìde kọ́tẹ̀ sọmọ encourage kọ́ lè sọ̀rọ̀ síta kọ́ sọ̀rọ̀ sókè ṣé kẹ́tẹ̀ ọ̀rọ̀ mi sì. ni pé gbogbo bí nǹkan ṣe ń lọ yìí sìn ó ti dojú ẹ̀ sí gbogbo kí wọ́n ṣe ìbẹ̀rẹ̀ o nǹkan tó mú àwọn tó fi hàn yín lórí kí ni ìsìn kọ́ tó mú wọn àìmọye ló máa ti wọlé tó hàn rí o ìyẹn kan wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti bí ìgbà ayé covid lọ ti bẹ̀rẹ̀ tó ti ń lo kíní mọ́tò tírélà Dangote fi kó gbó àwọn Fúlàní ẹ̀ wọlé nígbà tá à ń pariwo ti gọ́ọ̀mẹ̀ntì sí wípé wọn kò sí gọ́ọ̀mẹ̀ntì wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ everybody is going about their business they go to party and do this and do that they forget wọn mọ̀ pé wàhálà yìí ń bọ̀ gbogbo tá a rí ìsìn wọn ó ṣe bẹ̀rẹ̀ sí kọ́ọ̀pù sí thank God pé àwọn èèyàn wa náà wọ́n ti ń fura wọ́n ti wà on ground fún wọn kí ni àbájáde tó máa ṣe sórí àwọn tó ń mú yìí sìn yẹn láàmú ẹ gbọ́ pé ọmọ yẹn wọ́n ti pè níbì kan wọ́n ti ní kan fi wọ́n lẹ̀ and that will be the end. So gbogbo wa ń sìn kì í ṣe kò ní láti fún everybody mọ̀ pé ogun ti dé ẹni tó bá ń fẹ́ àfẹ́ tó bá kàn jókòó tó ń ṣe rádaràda tó lò mọ́ kó tó ṣẹlẹ̀ gbogbo wa láti mọ̀ pé. End of the day. Nísìn gbogbo nooks and training gbogbo ìgbà tí èèyàn kankan máa rìn tẹ́ máa lọ tẹ́ máa ráwọn kan tọ́ nílé tọ́ nílé kan tó ń kóra wọn jọ síbi kan tí police ò lè arrest wọn tí àwọn security ò lè sọ̀rọ̀ wọn nílé nobody can identify where they live nobody know their family nobody know whether they have job or what thing wọn kàn máa wà níbì kan so gbogbo wa àti mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì gan àwọn tó ń sọ pé wọ́n ṣe olórí wa wọn ready for everybody. Because in ìlú tó lajú you must have an identified place o kò lè máa wàká kó máa rìn káàkiri lábẹ́ bíríìjì kó lọ máa hide lábẹ́ tẹ́ǹtì kan kó lọ pé ibẹ̀ lè gbé don't identify anybody and you see ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ká àwọn olówó wa mọ́lẹ̀ ní VI mọ́ gbogbo Lekki area mọ́ gbogbo àwọn area yẹn bí àwọn orí wa pé everybody are set wọ́n lè mọ̀ pé wàhálà ti dé torí àwọn boys yẹn wọn ò ní spare anybody that's the fact. Wọn ní spare anybody wọn máa pa anybody at random ni ẹ wo bọ́ọ̀lù tẹ́lẹ̀ hàn sí pé àmàlùdé TikTok èmi náà ti rí ojú yẹn rí ní TikTok. ó wà lórí TikTok tó máa ń flaunt ransom àṣekò ló wà irú yẹn sì aṣọ mi èkó ni. kí ló wà wọ́n ẹ̀sẹ̀ the bridge. wọ́n máa gbé bọ́dì wọ́n máa pa anybody because wọn bọ́ọ̀sì yẹn ló dáná ẹ tí wọ́n bọ́ tí wọ́n mú obìnrin dání wọ́n tún wá jẹ wọ́n ṣiṣẹ́ tán wọ́n tún lọ relax pẹ̀lú obìnrin wọ́n tún wá máa enjoy ara wọn. so àwọn Yorùbá àti politician ló tẹ. ọmọ Gumi wà ní army ó ṣe tán wọn ṣe send ẹ lọ sí ojú ogun. pàdé ìjọba tálíkà ló lè lọ sójú ogun. no kò má ta bàbá yìí sọ pé ọ̀rẹ́ ni kinní àwọn ọmọ wa èèyàn wa kò síbi tábẹ́ ó yẹ kán gbé lọ sójú ogun náà àwa náà ti ṣe ológun rí náà kán gbé lọ síbẹ̀ kó lọ síwájú kó lọ sí front ṣèbí iṣẹ́ tó gbà ni. bàbá mi ẹ wo nǹkan tí mo post ti kinní yẹn